Ẹ kú dédé àkókò yìí o. Ìròyìn yàjóyàjó ni mo mú wá sétí gbọ̀yìn láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Dókítà tí àwọn ajínigbé jí gbé ní nǹkan bíi oṣù mẹ́wàá sẹ́yìn, Dókítà Ganya Pópóọlá ti gba ìtúsílẹ̀ kúrò ní àhámọ́ àwọn ajínigbé o. Ilé ìtọ́jú ojú National Eye Center tó wà ní ìpínlẹ̀ Kaduna ni Ganya Pópóọlá ti ń ṣiṣẹ́ kó tó kó sí ọwọ́ àwọn ajínigbé. Ní ọjọ́ 27 oṣù kejìlá ọdún 2023 ni Ganya Pópóọlá àti ọkọ rẹ̀ Nurudeen Pópóọlá pẹ̀lú ọmọ ẹ̀gbọ́n rẹ̀ kan Fọlárìn Abdulmingri kó sí àkàtà àwọn ajínigbé náà. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìdúnàdúrà, àwọn ajínigbé náà tú ọkọ Ganya sílẹ̀ lọ́jọ́ 8 oṣù kẹta ọdún 2024 lẹ́yìn tí wọ́n gba owó ìtúsílẹ̀. Àmọ́ wọ́n fi Ganya àti àbúrò rẹ̀ sí àhámọ́ láti ìgbà náà. Èyí fa ọ̀pọ̀lọpọ̀ awuyewuye láàrin àwọn dókítà Nàìjíríà tí wọ́n ṣiṣẹ́ ìwọ́de ìfẹ̀hónúhàn láti ìjọba àpapọ̀ lórí bí dókítà náà yóò ṣe gba ìtúsílẹ̀ kúrò ní àkàtà àwọn ajínigbé. Nínú oṣù kẹjọ àwọn dókítà nílò fún ìyanṣẹ́lódì ọ̀sẹ̀ kan láti jẹ́ kí ìjọba àpapọ̀ lè tètè wá ìtúsílẹ̀ Ganya Pópóọlá àti àbúrò rẹ̀. Èyí mú kí mínísítà fétò ìlera ọ̀jọ̀gbọ́n Muhammed Pate kọ̀wé sí olùbánidámọ̀ràn ààrẹ lórí ètò ààbò Nuhu Ribadu àti ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá Káyọ̀dé Ẹgbẹ́tókun láti dá sí ọ̀rọ̀ dókítà náà, kí wọ́n sì wá bí wọn ó ṣe gba ìtúsílẹ̀ kúrò ní àhámọ́ àwọn ajínigbé náà. Lẹ́yìn ìròyìn, dókítà Ganya Pópóọlá ti gba ìtúsílẹ̀ kúrò ní àhámọ́ àwọn ajínigbé náà 30 oṣù kẹwàá ọdún 2024. Gẹ́gẹ́ bí akọ̀ròyìn ṣe sọ, ààrẹ ẹgbẹ́ àwọn dókítà ní Nàìjíríà Tọ́pẹ́ Ọ̀ṣúndàrẹ fìdí rẹ̀ múlẹ̀ pé dókítà Pópóọlá àti àbúrò rẹ̀ ti kúrò ní àkàtà àwọn ajínigbé náà. Ìròyìn náà fi kún pé Ọ̀ṣúndàrẹ ní ọjọ́rú ni ó gba ìtúsílẹ̀ náà àti pé àwọn kò fẹ́ kó sì máa yọjú sí ẹnìkankan nítorí àwọn nǹkan tó là kọjá ní àkàtà àwọn ajínigbé. Bákan náà ló fi kún pé àwọn kò san owó ìtúsílẹ̀ kankan láti fi gba Ganya àti àbúrò rẹ̀ kalẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna kò tíì fi ìdí rẹ̀ múlẹ̀ pé dókítà náà ti gba ìtúsílẹ̀ o. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Orúkọ tèmi ni Afọláṣadé Abbas láti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣé púpọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.